Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Ó dá gbogbo abiyamọ tó wà nígbà kí n tó sọ wáyé lẹ́ẹ̀kan sí ẹrù tí abiyamọ ò kì í tú níwọ̀nba ìtọ́kù kí ọdún yìí kó parí pọ̀ níbi káwọn mọ́lẹ̀ o. Ẹ ṣe àmì yẹn dáadáa o. Gbogbo abiyamọ tó wà níbí tí ògo máa ti ilé tiẹ̀ náà jáde pé kí n Túndé Samson ògo ni tí ògo máa ti inú ilé tiẹ̀ náà jáde tó yẹ pé nígbà tó bá máa dábẹ́rẹ́ fún ayé òṣì yìí bó dìbò ṣe ọmọ máa ṣe nǹkan tó jù báyìí lọ fún wọn lọ ṣe àmì àdúrà dáadáa. Ó yẹ wá pa àtẹwọ́ yẹn ọdún tó kù tẹ̀fẹ́ lòlẹ́ ayé báyìí àtẹwọ́ kan ní wọn méjì 30 40 45 50 55 60 65 70 75 80 85 90 95 100 120 130 140 160 170 180 190 200 210 220 240 250 260 270 okay 280 300 310 320 wọ́n máa sá yín sọ̀rọ̀ pẹ̀lú kàṣẹ ó dùn yọ̀nà ọ̀rẹ́ nígbà dáadáa àràbọ̀tà ń sọ náà ni brother tàbí ẹ̀kọ́ wá ṣe kí ni ok nínú ọkùnrin àti obìnrin tàbí ẹ̀kọ́ kọ́kọ́ ṣe owó pàtí yìí tani ọkùnrin náà ni ọkùnrin ní bùkátà wa gbé àwọn la máa ṣe owó a máa fún yín sínú pọ́ọ̀sì yìí tẹ̀ máa ná ẹjọ́ kí ló dé ṣọ́kùnrin ò fáyìn ẹ̀wọ̀n kábíyèsí bó ṣe fáyìn àwùjẹ onígbòǹgbò kìndọ̀ ẹ̀wọ̀n Túndé Samson bó ṣe fáyìn ṣáà fáyìn ni kí ló dé tọ́ọ̀kì bí wọ́n sí kí bọ́dí ike wòlíwòló sọ̀rọ̀ ẹ̀rọ jáde wulẹ̀ wòlé àní kí ló dé tọ́ọ̀ fún wa sí kábíyèsí ẹni pé wòlé lélẹ̀ ó ní ọmọ ìlà wòlé kí ló dé tí wọ́n fi fún wa sí bọ́dí ike ó ní ìṣọ́pọ̀ dára wa wòlé. orúkọ tèmi ni Adéjọkẹ́ Elégùṣì. Màmá jẹ́ èèyàn tó dáa tí wọ́n kó àwọn èèyàn mọ́ra wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ púpọ̀ púpọ̀. Gbogbo bíkíbi tí màmá bá dé àwọn èèyàn máa ń láìkì wọ́n dẹ̀ máa ń kó ọmọdé mọ́ra wọ́n fẹ́ràn àwọn èèyàn ládùúgbò láti máa kó wọn mọ́ra tán bá rí ẹni tẹ́bí ń pa màmá máa fún lóúnjẹ. tẹ́bí bá ń pa màmá tẹ́ bá dọ́dọ̀ màmá mi ì jẹun màmá kẹ́tẹ̀ tí máa rí fèsì yín gbọ́ pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló dé màmá bẹ̀rẹ̀ pé ó yá tó ti jẹun ó yá mo ṣebẹ̀ ọbẹ̀ wà ẹ̀bà wà sẹ̀mó wà kí ló fẹ́ jẹ. tán bá rẹni tó bá ní ìdìrànlọ́wọ́ màmá máa ṣèrànlọ́wọ́ fún wọn so màmá dá lọ́pọ̀lọpọ̀ in fact mo miss ẹ̀ gan I miss her a lot because she is very nice woman. Mo wish pé tí bá tún ilé ayé mi wá kó tún tún mi bí mo wish láti tún jẹ́ ọmọ ẹ̀ tí bá tún máa tún ayé mi wá kóun náà jẹ́ ìyá mi because ó so nice everybody very nice woman títí mọ́ àwọn ọmọ àtọmọmọ ni màmá kó mọ́ra nígbà tí màmá wà láyé gbogbo àwọn èèyàn ládùúgbò ni màmá máa kó mọ́ra then ẹ̀gbọ́n mi Túndé Samson náà Ọlọ́run á jẹ́ kó pẹ́ fún wa aṣíwájú tí wọ́n jẹ́ wọn ò ní dèrò ẹ̀yìn because Túndé Samson is a very nice person wọ́n kó ẹbí mọ́ra wọ́n kó àwọn àbúrò mọ́ra wọn ò yà wá sọ́tọ̀ rárá tìfẹ́tìfẹ́ náà fi ń bá wa lò kò sí nǹkan tá a béèrè tí wọn kì í ṣe fún wa gbogbo nǹkan ni wọ́n fi bá wa lò so wọn ò ya pé ẹnìkan ò tán mọ́ mi ẹnìkan ń ṣe family everybody ní Túndé Samson kó pọ̀ torí náà kọ́ Ọlọ́run bá mi máa pèsè fún wọn gbogbo ọ̀nà báyìí a máa dá sí eré àwọn ọmọ wọn á jèrè ọmọ gbogbo pátápátá la fẹ́ jèrè ọmọ gbogbo àwọn ọmọ màmá pátápátá tá la màmá jáde gbogbo pátápátá la máa dé bí gíga àti Túndé Samson àti Olúmídé náà Olúmídé Ọdẹ́dẹ́ gbogbo wọn pátápátá títí dórí àwọn ọmọ títí dórí ọmọ gbogbo pátápátá a máa jẹ àlàáfíà ẹ̀mí gígùn àti àlàáfíà la máa fi lò gbèsè ayé wa so màmá dá lọ́pọ̀lọpọ̀ gan èèyàn tó dá ní màmá mi ò lè gbàgbé ẹ̀ láéláéláé I miss her so much. Mo rí àwọn kan yá lókè ìràwọ̀ kan ìràwọ̀ tó jú ràwọ̀ lọ ìràwọ̀ tó jú ràwọ̀ lọ òun kọ́ ni Sọ́láwà. Ladies and gentlemen, that's Shina saying hello to everybody.
Bàbí máa wọlé. Alákọ̀bí Shina Peters máa wọlé. Àwùjọ gbogbo oníwọ̀wọ̀ kingdom ní bàbí lọ kí ẹ o. Alákọ̀bí olúwa Shina Peters. Màlíò, màlíò. Nídìí láti máa wá kíkọ̀ wọ́n káàkiri ń sí. For the next 20 minutes, Shina Peters will show dexterity. He wants to go out to the best. Báyà dé oyè. Gbogbo yẹn wọ́n fi hàn fún màmá yóò. Báyà dé oyè rẹ̀. Ọmọ pẹ́ dáadáa. Bàbá yẹn kó náà ti mọ̀ wẹ́rẹ́. Ó náà ti mọ̀ ṣàṣíkí. Ẹ̀gbọ́n tiẹ̀. Ẹ̀gbọ́n tiẹ̀. Nínú àbẹ́ èjì tó bá ní kẹ́lu èèyàn kó máa kẹ́lu bẹ́ẹ̀ náà. Ṣèbí Sultana lè fi sá lọ́wọ́ mi lọ́wọ́. Sultana lè fi sá lọ́wọ́ mi lọ́wọ́. Títí nígbàdé lọ fún àwọn rẹ̀ títí láyọ̀ ẹ̀kútó ìwọ̀n máa wọlé ẹ̀bá wọlé àwọn ajú náà wọlé yìí nígbàdé kó tó sí wọn ìkáàbọ̀ sáré wọn máa wọlé títí ọmọ olóògbé ẹ̀wọ̀n kí wọ́n yẹn kí bàbá yìí it's a fine boy all his battery still working títí láyọ̀ ẹ̀kútó ìwọ̀n máa wọlé ó ti dé inú ilé kú torí Túndé Samson ìyá mi kú kò wọlé o ìyá Túndé kú sí olóbi. èmi lọmọ olókù ọmọ tí màmá ẹ̀ kú Christiana Abosede Dode mama Túndé Samson mo máa ń pè ní my first love it's a pity pé màmá mi ti lọ nígbà tí mi ò sí nílé ṣùgbọ́n mo dúpẹ́ fún Ọlọ́run wọn bá gbà díẹ̀ tájọ lò pé Ọlọ́run gba gbogbo ògo. ìyá yẹn ìyá tó dáa ni tó bá ní pé èèyàn ní ìyá ọkọ tó yẹ pé ó dáa kò sí bí n bá pe màmá báyìí màmá rẹ́dì láti dá mi lóhùn ó dẹ̀ dùn mí púpọ̀ nítorí pé àyà yẹn a expect pé ká take care jù báyìí lọ ṣùgbọ́n Ọlọ́run àsìkò Ọlọ́run ló tó mo dúpẹ́ gan-an mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọkọ mi Àrẹ̀mú Babátúndé Samson olówó orí èmi mo dúpẹ́ gan-an o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó rẹ̀ mí sí màmá rẹ̀ ó gbẹ̀yìn màmá ẹ̀ ọpẹ́ ni mo fi fún Ọlọ́run ó ṣí olúdọ̀ mi mọ́. kọ́lọ́n kó jọ kó túbọ̀ bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere àwọn ọmọ tó kù ká má ṣàn kú ká náà ká dàgbà ká darúgbó ká dògbò kọ́ mọ́ ṣe ẹ̀yìn àwa náà nígbà ogbó àti gbogbo ẹ̀yin tẹ́ wá pátápátá tẹ́ bá mi ṣe ayọ̀ fún màmá mi Wálé Victory láti Amẹ́ríkà gbogbo yín pátápátá ni mo kí gbogbo contribution yín lọ́tún lọ́sì mo dúpẹ́ so màmá mi dáadáa ní láyé mi ò ní gbàgbé tí máa fi kú nítorí jẹ́ kí n ṣe ẹ̀yẹ ìkẹyìn yìí fún nìyẹn tí ò bá jẹ́ màmá tó dáa mi ò ní ṣe ẹ̀yẹ ìkẹyìn yìí àwọn èèyàn wá láti Amẹ́ríkà láti London láti Germany káàkiri gbogbo àgbáyé láti Canada so ẹ rí i pé màmá tó wọ̀ tiẹ̀ ni so ọmọ rẹ̀ àgbẹ̀yìn gbogbo wa. I love you, 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 I love you tomorrow, I love you. If you love Shina music, say Shina. I can hear you. If you love Shina music, say Shina. If you love Shina music, and you really want to show, if you love Shina music, say Shina. If you love Shina music, raise your hand. If you love Shina music, clap your hand, yo. If you love Shina music, and you really want to show, if you love Shina music, let us dance. Are you ready? And you see, baby.
àbúrò mi dé o, àbúrò mi o, Adémọ́lá mi o, àbúrò mi o, aláṣẹ máa bí o, àjọ níní, aláṣẹ máa bí o, àjọ níní, èmi ṣíṣe àmà Shina mi náà, Adémọ́lá o, CEO, àbúrò mi dé o, àbúrò mi dé o, Adémọ́lá rọ́lá nìdí o, àbúrò mi dé o, àbúrò mi dé o, Adémọ́lá dẹ́nu mi, àbúrò mi dé o. àbúrò mi dé o, Adémọ́lá dé o, Adémọ́lá rọ́lá nìdí o, Àbúrò mi dé o, àbúrò mi dé o, Adémọ́lá dẹ́nu mi, àbúrò mi dé o. kì í tètè bínú, ọba nínú bọ́dí ẹ̀, Démọ́lá kì í tètè bínú, Démọ́lá kì í tètè bínú, ọba nínú bọ́dí ẹ̀, Démọ́lá gbogbo ọ̀rọ̀ tọ́tọ́, gbogbo ọ̀rọ̀ tọ́ọ̀tọ́, àsìkò ti tó náà ó gbèsè ẹ̀, ó sọ fún ọdún, wọ́n ò bọ̀, wọ́n ò bọ̀, òféèlú sílẹ̀ òun ẹnu mi, àpótí alágbára àjà orí àwọn ohun tó ń ṣe ló ń bà wọ́n lẹ́rù. Adémọ́lá ọ̀làdìrí, Adémọ́lá o ọ̀làdìrí, Adémọ́lá yèyé o ọ̀làdìrí, Adémọ́lá mi o ọ̀làdìrí, Adémọ́lá o ọ̀làdìrí. Ó ti fún yín ní tìyí ó tèmi nìkan lélẹ́yìí o. Adémọ́lá o ọ̀làdìrí, ẹ̀yẹ́ o. Ó ti fún yín ní tìyí o, tèmi nìkan lélẹ́yìí. Adémọ́lá o ọ̀làdìrí o. Adémọ́lá o má ṣojú ayé ayọ̀. Ó ti fún yín ní tìyí o, tèmi nìkan lélẹ́yìí o. Adémọ́lá o. Adémọ́lá o kí ìyàwó kọ́yọ lókè, ìyàwó lójú rẹ̀ wọ́n náà. Ìyàwó lójú rẹ̀ wọ́n náà. Ọ̀làdìrí mo rí rẹ̀ wọ́n. Ọ̀làdìrí mo rí rẹ̀ wọ́n. Adémọ́lá mo rí rẹ̀ wọ́n. Ọ̀làdìrí mo rí rẹ̀ wọ́n. Ọkọ ní kí bẹ́ẹ̀ni. Kíkì mi o. Kíkì tí ò lè lọ́gà. Wọn ò lè gbé méjì láìpẹ́. Àwọn ọ̀nà ọ̀nà. Alájẹ làbárí ẹ̀. O lè fi mí sílẹ̀ lọ. O lè fi mí sílẹ̀ lọ. O lè fi mí sílẹ̀ lọ. Adémọ́lá o. Ọkọ ní kì í lè rí. 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 Démọ́lá o, èmi tó lè. Démọ́lá o, lójú ẹ̀rọ. Démọ́lá, wíkẹ̀ndì táwa yìí, òun lọ́wọ́ yìí ló fi wọ ìgbà tó ní bí yẹ ẹnì kan o. Májí o, wíkẹ̀ndì táwa yìí, òun lọ́wọ́ yìí ló fi wọ ìgbà tó ní bí yẹ ẹnì kan o. Démọ́lá, àsìkò ìgbádùn rẹ̀ rèé o. Àsìkò ìgbádùn rẹ̀ rèé. Tó bá dọjọ́ mọ́tò kan wo kò ṣe fẹ́ kí ni. Àsìkò ìgbádùn rẹ̀ rèé o. Démọ́lá kò ní polówó bínú. Ìwọ ò
ìwé ló tóbi. Ọmọ ló máa ti yẹ òjàre. Àwọn ọmọ níkẹ́ni kan ní. Ìwé ló tóbi, ọmọ níkẹ́ ló bá ti ẹni mọ́ rárá. Ìwé ló tóbi, ọmọ ló máa ti yẹ òjàre. Ó yá àdèmọ́lá o. Ọkọ nìkẹ́ o, ọkọ nìkẹ́, ọkọ nìkẹ́ o, ọkọ nìkẹ́, ọkọ nìkẹ́ o, ọkọ nìkẹ́, ọkọ nìkẹ́. Ìwọ́de bọ́lá, ọba bọ́lá, ìwọ́de bọ́lá, ọba bọ́lá, ìwọ́de bọ́lá, ọba bọ́lá, ìwọ́de bọ́lá, ọba bọ́lá, ìwọ́de bọ́lá, ọba bọ́lá. Èyí ti pọ̀jù bébè nìkan. Ọba bọ́lá, ìwọ́de bọ́lá, ọba bọ́lá, ìwọ́de bọ́lá, ọba bọ́lá, ìwọ́de bọ́lá, ọba bọ́lá. Ó lè fi mí sílẹ̀ náà o. Ọba bọ́lá. Ó lè fi mí sílẹ̀ náà o. Ọba bọ́lá. Ìwọ́de bọ́lá mi máa dé. Ọba bọ́lá. Máa dé o, máa dé o, máa dé o, máa dé o. Ọba bọ́lá. Máa dé o, máa dé o, máa dé o, máa dé o. Ọba bọ́lá. Máa dé o, máa dé o, máa dé o, máa dé o. Ọba bọ́lá. Ó máa dé o, dé o. Ọba bọ́lá. Yéyéyéyé. Ọba bọ́lá. Máa bá mi kà. Ọba bọ́lá. Ọba bọ́lá. Ó máa dé o, dé o. Ọba bọ́lá. Ó ọba bọ́lá. Ọba bọ́lá. Ọba bọ́lá. Ọba bọ́lá. Ọba bọ́lá. Orúkọ mi ni Chief Mrs. Olúwakẹ́mi Olóyèdé aya Usman. Mo jẹ́ ọmọ fún màmá, mo dẹ̀ tún jẹ́ ìyá ọkọ fún wọn nílé bàbá mi ní Ìṣàgá Òkúmàsè. Ọmọ ahéré owó, ọmọ ahéré tí ò ní gbàgede, ọmọ abẹ́rẹ́ mẹ́ta Ìṣàgá, ọ̀kan kán, ọ̀kan nù, ọ̀kan tó kù náà fi ránṣu aṣọ. Màmá jẹ́ èèyàn dáadáa, wọ́n jẹ́ ìyàwó dáadáa, ìyàwó gidi ni wọ́n nínú ilé bàbá mi, ìyàwó gidi, ìyàwó olóríire ni wọ́n. Wọ́n kó èèyàn mọ́ra, wọ́n nífẹ̀ẹ́ gbogbo èèyàn. Àdúrà ní gbogbo ìgbà, wọ́n máa ń gbàdúrà fún wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbàdúrà fún màmá, Olúwa kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, iwájú tó kọjú sí kó dáa, ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́, kíkú má pa kọ̀ọ̀kan náà, káyìn tó má sọ wọ́n lọ́jọ́. Ìgbéga 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 ni kí gbogbo ọmọ máa rí, kọjọ́ àwọn ọmọ náà kó dalẹ̀, kọjọ́ alẹ́ àwọn ọmọ náà kó dára, kọ́ọ̀ náà rọ́mọ ṣerú ẹ̀ fún wọn. Kí ni wàá máa kọ́ ọmọ ẹ̀ka mẹ́yìn Ọlọ́run ló ká máa gbé ń ga. Ẹ bá mi kó túbọ̀ bá mi gbàdúrà fún Túndé Samson, kọjọ́ alẹ́ Túndé Samson náà dára, kọ́ọ̀ náà rẹ́ ọmọ ṣe irú eléyìí fún, káwọn ọmọ ẹ̀kọ́ ṣerú ìtọ́jú ìlọ́fínà máa dùn kọ́kàn máa yọ̀ kámi lógo. Thank you.
Yeah.
mama. Jọ́kẹ́ bèbí o. Jọ́kẹ́ bèbí yà. Jọ́kẹ́ bèbí o. 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 Àwòrán mọ́ta láì ní o. Àwòrán mọ́ta láì láì. Àwòrán mọ́ta láì ní o. Ayabalẹ̀ mi. Mọ́ta láì ayabalẹ̀ mi o. Àwòjọ kẹ́lẹ̀ mi jọ̀wọ́ o. Ramọ́ta láì náà o. Ayabalẹ̀ balẹ̀ balẹ̀. Ramọ́ta láì o. Àwòjọ kẹ́lẹ̀ mi jọ̀wọ́ o. Ayabalẹ̀ balẹ̀ ramọ́ta. Ramọ́ta láì o. Ramọ́ta láì. Ramọ́ta sùnmù àtà láì àrí àmúdùnì láì. Láì láì. Ramọ́ta ìsùnmù àtà láì àrí àmúdùnì láì. Ramọ́ta sùnmù àtà láì àrí àmúdùnì láì. Ramọ́ta àtàlì bàtù ìlà. Ramọ́ta ìkẹ́ olúwa. Ìkẹ́ olúwa. Ìkẹ́ olúwa. Ìkẹ́ olúwa. Àtàlì bàtù sánáwàtú ìlà. 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 Díẹ̀ díẹ̀ ẹ̀rọ rẹ̀ ṣe o. Ẹ ṣe o, ẹ ṣe o. Ẹ ṣe o, ẹ ṣe o. Àwọn ọ̀dọ́rẹ́ bó ṣe rí mi. Àwọn ọ̀dọ́rẹ́ bó ṣe rí mi. Àwọn ọ̀dọ́rẹ́ bó ṣe rí mi. Yàbọ̀. Àwọn ọ̀dọ́rẹ́ bó ṣe rí mi. Àwọn ọ̀dọ́rẹ́ bó ṣe rí mi. Elégùsì yé mo bá ròde kọ́. Mo bá ròde rè. Díẹ̀ díẹ̀ ẹ̀yẹ o. Díẹ̀ díẹ̀ ẹ̀ṣẹ̀ o. Ẹ má bà ṣe o, ẹ̀ṣẹ̀ o. Àwọn Igbo túbọ̀ sọ̀rọ̀. Àwọn Báṣáwẹ̀ yé ni mo máa gbè yẹ́ o. Bàbá Ọlọ́májí yé ni mo máa gbè yẹ́. Bàbá bọ́jẹ 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 bí o. Kọ́ má bà àbínú ẹ̀. Yes. Ọkọ̀ dùn ní. Ìyá kí jọjọ́ la. Àwọn ẹgbẹ́ wo lọ́wọ́ yẹn ní kúta tẹ̀lé lọ́wọ́ ó ṣe náà. Ayé náà. Àgbàdo ò ní wọ́wọ́ ẹ̀. Àgbàdo ò ní wọ́wọ́ ẹ̀. Owó Áfíríkà dùnkù. Kúndí lọ́wọ́ jẹ́ dédé Haúsá. Èkó làwọn òbí dédé ìgbò. Owó Áfíríkà dùnkù. Owó Áfíríkà dùnkù. Ọmọ bá ní jẹ́ ẹ̀fọ́ òde. Ọmọ ládùn ní mo máa rọ̀lẹ́ o. Bàbá ẹ lówó ní ilẹ̀. Bàbá ẹ lówó ní ilẹ̀. Ìwé sábà yìí. Báyìí láyọ̀. Bàbá ẹ lówó ní ilẹ̀ o. Ọdún Bàkọ́lá. Bàbá ẹ lówó ní ilẹ̀. Ìjẹ̀bú òde. Bàbá ẹ lówó ní ilẹ̀. Ẹ̀jìnlẹ̀ bọ́lẹ̀ sí ìbáyọ̀. Bàbá ẹ lówó ní ilẹ̀ o. Bọ́ọ̀bà kúwà ìlórí. Ẹ̀jìnlẹ̀.
Màmá ni mo lóyún ọmọ kan nígbà kan mo tutọ́ màmá lọ wá ike fáwọn mẹ́ta la lóyún ọmọ yẹn gbà ọmọ yẹn ti pé 12 years sínsìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta lájọ lóyún ọmọ yẹn gbà yẹn màmá máa lọ wá ike fún wa màmá máa so ike fún wa pé ó yá ká máa tutọ́ sínú ẹ̀ tí a bá sebẹ̀ ọbẹ̀ yẹn ò ní wù wá jẹ màmá máa ní àwọn ti sebẹ̀ ó yá ká wá gba ọbẹ̀ màmá jẹ́ nìkan tó dá ọlọ́run àtẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rẹ̀. Yeah.
ọmọ pàbí lè wọ́ ṣọ́fà. ọmọ pàbí lè wọ́ ṣọ́fà mọ́ sí iná o. mímọ́ mímọ́ náà. Ṣẹ̀dá ti kérúbù ṣẹ̀dá fún ikọ̀ náà ti wá o. Ṣẹ̀dá ti kérúbù ṣẹ̀dá fún ikọ̀ náà ti wá o. Lọ́gẹ́dẹ́ ayára fún gbogbo ayé. Ọmọ ọlọ́run ṣẹ́gun ikú. Èdè yìí ìpẹ́ láyọ̀ lórí náà. Ọdún pẹ́lá ní títí ó ti dé. Títí àlàyé. Ọmọ Shina Peters òkú. Títí aláyọ̀ lórí ilé ènìyàn. Àdìgá. Ọ̀gá ọmọdúnkà bẹ̀bí o, ọlọ́mọ méjì l'Amẹ́ríkà. Ọlọ́mọ mẹ́ta l'Amẹ́ríkà. Túndé o, ọmọ ọ̀hún, Túndé mi sáǹsì. New generation. Kọ́lá ọ̀làkọ́lẹ̀ tí o máa wò lè ṣe. Àwọn iṣẹ́ pàtó lúwa tó sì mú ọmọ yóò ní ẹ̀rí dàbá sí lọ́rùn ọmọ mi Túndé. Ìyá tó da ìyá tí èèyàn fi ń tọrọ ìyá òun ni wọ́n so àwọn náà tún wá bí àwọn ọmọ tí ẹ pé àwọn ọmọ lálùbáríkà tí àwọn ọmọ náà tí ẹ pé azin àwọn ọmọ ológo àwọn ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ tí ẹ pé ní kíyà àtìgbà tí àwa àlàyé gan wọ́n tọ́jú wọn dáadáa ìyá tún lọ sọ wọ́n tún ṣẹ́yìn wọ́n ṣe gbogbo in fact mo really impressed gan azin. Kọ́lẹ̀ tèmi nìkan ṣoṣo ọkọ̀ ládùn ní nínú ọmọ àgbègbè rẹ̀ sí. Bọ́bá tún wà ìtorí àtàmọ́ ń bọ̀ ṣé wà dáadáa. Kábíyèsí àtàmọ́ ń bọ̀ ṣé wà dáadáa. Àtàmọ́ ń bọ̀ ṣé wà dáadáa. ìpìlẹ̀ sí Jésù ní ìrẹ̀lẹ̀ yìí ìgbàlá.
Òrùjọba Mose, Onímọ̀ládé, ẹ̀dá àkíyè. Jọ́sùn òkèlùkù ẹ̀rú ọ̀yọ́. Ìwọ̀dà ìdí o. Àwọn ọmọ orí owó mi gbọ́dọ̀. Tẹ́sí o. Tẹ́sí o, mo máa lòdì àwọn ọmọ orí owó yẹn ní kò máa gbé yẹn. Àwọn ọmọ orí owó ní kò máa gbé yẹn o. Tẹ́sí. Tẹ́sí o. Ọ̀rẹ́ mi ní láti kékeré. Ọ̀rẹ́ mi ní láti kékeré. Ọ̀rẹ́ mi ní láti kékeré. Ọ̀rẹ́ mi ní tẹ́sí láti kékeré. Ọ̀rẹ́ mi ní Joshua. Ọ̀rẹ́ mi ní láti kékeré. Ọ̀rẹ́ mi ní láti kékeré. Ọ̀rẹ́ mi ní láti kékeré. Ọ̀rẹ́ mi ní kò kí bẹ́ẹ̀ni kẹ́ni ṣọ̀tẹ̀. Kò kí bẹ́ẹ̀ni kẹ́ni ṣọ̀tẹ̀. Ọ̀rẹ́ mi ní láti kékeré. Ọ̀rẹ́ mi ní má jẹ́ lọ́dún ṣẹ́gun. Yàrá lọ́kọ̀ lẹ́wà. Lórí ìṣẹ́gun rẹ̀. Má ṣe dúró pẹ̀lú. Ìṣẹ́gun rẹ̀ bàbá. Ó gbọ́ yóò dé ènìyàn. Yàwó làbá wá. Yàyí ni bọ́bọ́. Lẹ́yìn o, lẹ́yìn o, àwọn kábíyèsí o. Lẹ́yìn àwọn olùṣègùn. Lẹ́yìn o, àwọn olùṣègùn. Lẹ́yìn o, àwọn olùṣègùn. Kábíyèsí olúwo. Ọba bébí tí olórí yé mọ́ bá lòdì. Ọba lórí tìlúkẹ́ pọ̀ mọ́ lòdì. Ọkọ̀ ẹ̀jẹ̀ yé ní kò máa gbé yẹrẹ. Bàbá Bọ́lá ní wá bí o. Bàbá Bọ́dún wọ̀ náà bí o. Bàbá Túndé bàbá Yòdé o. Bàbá Ẹ̀díọ̀dá bàbá Yòdé o. Bàbá Ọlọ́run wà bàbá Yòdé. Bàbá Táíwò Kẹ́hìndé mi. Kábíyèsí mo ṣe bàbá orí adé. 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 Àwọn ọlọ́rẹ́bù Káyọ̀dé mo bá lòdì. Àwọn ọlọ́rẹ́bù Káyọ̀dé mo bá lòdì. Kábíyèsí mo ṣe bàbá orí adé. Kábíyèsí mo ṣe bàbá orí adé. Ẹgbẹ́ tí wọ́n bẹ̀ sí ọ̀dẹ̀ sí o. Ọ̀dàrẹ́bù yé mo bá lòdì o. Ìwọ̀n Káyọ̀dé mo bá lòdì o. Kábíyèsí mo ṣe bàbá orí adé. Káyọ̀dé ọkọ̀ mọ́sẹ̀dé. Káyọ̀dé ọkọ̀ mọ́sẹ̀dé. Ọ̀lọ́dá àwọn iṣẹ́ tó ní gbòǹgbò yé kó tọ́ lòdì ni. Àwọn iṣẹ́ tí tó ní gbòǹgbò yé ló fi ṣe. Kó má lòdì o. Kábíyèsí kó má lòdì o. Kó má lòdì o. Oníjìnlẹ̀ bí mo bá gbé. Kábíyèsí onígbòǹgbò.
gìnìgìnì wọ́n jà mo bá wọn àgbà mẹ́ta wọ́n ti lé Ifẹ̀ bọ̀ mo ní bá wọn lọ́sẹ̀ ṣe nílé Ifẹ̀ wọ́n náà kì í dùkọ̀ ní lọ́dí ẹ bá dùkọ̀ ní lọ́dí kọ́ inú olóde ẹ̀dúgá inú olóde ẹ̀bàjẹ́ kábíyèsí bàbá ayé ẹ̀kọ́ yọ̀bọ̀ ẹ̀ ṣe lọ́mọdé yọ̀bẹ̀ yẹ o kábíyèsí onígbòmò arúgbó ẹ̀ẹ́bọ̀tà. Kábíyèsí arúgbó ẹ̀ẹ́bọ̀tà. Àyíká olókì ìgbóná. Àyíká olókì ìgbóná. Kábíyèsí ikú pọ̀ ó pọ̀ pọ̀. Àwọn túbọ̀ bèbí. Bóyá arúgbó ẹ̀wọ̀n náà lọ́ba yìí yẹn padà wọ́n tún sọ pé ẹ̀wù ní kò bá dà kó dá ọ̀nà ẹ̀ lọ́dẹ ìjẹ́ yìí wọ́n bá bá yẹ ọ̀rẹ́ wa ìjà àwọn ọmọ ọba ọ̀run ọba ayé ló dájú owó ọba ọ̀run jẹ́pọ̀ ìlẹ̀kẹ̀ ọ̀tọ̀ òkò rírì lóko ó padà bá alábàbà ó ti di àbàdànà ìwọ bàdàbà làdàbà jẹ́ ọdẹ ọdílé ẹ̀kọ́yọ̀ ọ̀bọ̀ ẹ̀. Ọdẹ ọdílé ẹ̀kọ́yọ̀ ọ̀bọ̀ ẹ̀ o. Ọkọ̀ tìlú ọdílé ẹ̀kọ́yọ̀ ọ̀bọ̀ ẹ̀. Ọkọ̀ bí ìgbà ọdílé ẹ̀kọ́yọ̀ ọ̀bọ̀ ẹ̀ o. Òjìgìdì òjìgìdì.
Èkó ní bàjẹ́ o. Èkó ní bàjẹ́ o. Èkó ní bàjẹ́ o. Èkó ní bàjẹ́ o. Àbíjọ́wò Káyọ̀dé o, ọba lẹ́yẹ. Àbíjọ́wò Káyọ̀dé o, ọba lẹ́yẹ. Èkó ní bàjẹ́ o. Èkó ní bàjẹ́ o. Wọ́n jíjọ Ṣínà. Jíjọ Ṣínà. Wọ́n jíjọ Ṣínà. Jíjọ Ṣínà. Wọ́n jíjọ Ṣínà. Dúpẹ́ jíjọ Ṣínà. Dúpẹ́ jíjọ Ṣínà. Ó jíjọ bàbá ọkọ ẹ̀. Ó jíjọ bàbá ọkọ ẹ̀. Ó jíjọ bàbá ọkọ ẹ̀. Àpò òṣì máa kúnlẹ̀. Ó máa kúnlẹ̀. Àpò òṣì máa kúnlẹ̀. Ó máa kúnlẹ̀. Ó máa kúnlẹ̀. Ìgbà nínú àwọn ọmọ méjì tí wọ́n dé. Ìgbà nínú àwọn ọmọ méjì tí wọ́n dé o. Pásítọ̀ tó yìí tó yóò fún un sí. Pásítọ̀ tó yìí tó yóò fún un sí. Almighty, you are the most high. Ọkọ̀ títí débi o. Ọkọ̀ títí débi gẹ́gẹ́ bí o. Rosny mi o. Ángẹ́lì tọ́lọ́run rán sí ẹ. Ọ̀kan nínú àwọn ọmọ mi rèé, Túndé Ògùntò, lóyìn lóyìn Ògùntò, lóyìn 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 lóyìn, lóyìn 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 lóyìn. Lóyìn lóyìn ọ̀pọ̀ dídí, lóyìn lóyìn ọ̀pọ̀ dídí o. Ẹ̀dílé ọmọ ogun bá àgbé olú lọ́jẹ̀ ṣúgà ọjà àtàrí náà ní tí màkà bọ́lọ́gùn wa màkà ní àìbẹ̀rẹ̀ olórí ogun bàálògùn mi ò.
tọ́wọ́ gbẹ̀mí kiri ẹ̀wọ́ wáyé bàbá olówó ọ̀pẹ́ lọ tọ́wọ́ gbẹ̀mí kiri wọ́n ní tó bá sí ẹlẹ́ yìí àtọ́gbọ́dù rẹpẹtẹ wọ́n ní tó bá sí ẹlẹ́ yìí àtọ́gbọ́dù rẹpẹtẹ bàbá sanwó ilẹ̀ ó sanwó ilẹ̀ sọ́dún wa ló ní dàdẹ́kúrẹ́ ọmọ nílẹ̀ làwọn tó pọ̀ tọ́lẹ̀ o sọ́dún wa ló ní dàdẹ́kúrẹ́ ọmọ nílẹ̀ pẹ̀lú bàbá wa dé nígbà tí bàbá sanwó ó bẹ̀rẹ̀ sí gbẹ́lẹ̀ yẹ oṣù kìíní oṣù kejì o bàbá tó fẹ́ kó tún bá dẹ́gbẹ́ kó 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 góòlù rẹ̀ rárá ó bá bínú ó ní kó bá ń fọwọ́ láàrin lọ́wọ́ bá débẹ̀ ó dédé wọ̀ ẹ̀ka lẹ́yìn fún mi àwọn ọmọ nílẹ̀ wọ́n mọ lójú wọ́n kò ṣe fún wọ́n kọ́ wẹ̀rẹ̀ ní wẹ̀rẹ̀ ní ó bá gbọ́ ewúrẹ́ jìyàn wọ́n kọ́ wẹ̀rẹ̀ ní wẹ̀rẹ̀ ní ó ní kàgùn tọ́jọ́gá láyé sanwó ó bẹ̀rẹ̀ sí gbẹ́lẹ̀ yẹ oṣù kìíní oṣù kejì nígbà tó bá fi tọ́jú kẹta ọmọdé yìí gbogbo lù lẹ́rẹ̀ ọmọ àgbà òṣè ọmọdé ti ṣe o. Ohun àgbà òṣè ọmọdé ti ṣe o. Ohun àgbàlagbà òṣè o ọmọdé ti ṣe ojú wá sí rí. Ohun àgbà òṣè ọmọdé ti ṣe o. Ọkọ gbẹ́mí sọ́dọ̀ mi o Amẹ́ríkà Amẹ́ríkà o. Ohun àgbà òṣè ọmọdé ti ṣe o. Owó ọmọdé ò tó pẹ́pẹ́ bẹ́ẹ̀ kẹta gbọ́dọ̀ gbowó kéde. Ohun àgbà òṣè ọmọdé ti ṣe o. Mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí onílù kì í bára wọn ṣe pọ̀. Ohun àgbà òṣè ọmọdé ti ṣe o. Mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí láyé onílù kì í lọ ní ara wọn. Ohun àgbà òṣè ọmọdé ti ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ ní generation o, olúwa bábà ti gbàgbọ́sọ. Ohun àgbà òṣè ọmọdé ti ṣe o. Àràbà yé òye 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 o, àràbà ẹ̀gẹ́ àwa dàràbà o, àdàràbà. Kábíyèsí, àwọn ìṣe gbogbo onígbòǹgbò. Àràbà yé òye 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 o, títí aláyọ̀. Ẹ̀gẹ́ àwa dàràbà o, àdàràbà. Títí apá wọ́n lóyún kápá apá ò kápá. Kábíyèsí, bàtà kọ́nà lẹ́dúgẹ́dú kábíyèsí ìjọba jẹ́ lójú ayé dàda òbí. Ó ṣe wọ́n lóyún ló ṣe apá òkú. Kábíyèsí bínú ọmọkèdú náà lọ ni ẹni inú bí gbogbo ní sọlẹ̀ títí aláyọ̀ ó ní títí o títí aláyọ̀ òkè lẹ́yìn ẹ̀fọ́ òun. Kábíyèsí Abidjan ṣe déédéé ní gbogbo àgbègbè ọ̀rẹ́ ayáde. You got me, Mr. Wadu.
Shina bẹ́tà ìgbẹ́ gbogbo yí ẹ ti ṣorí ire o. Ìbejì à ń sọ fún lọ́wọ́ ikú ònígbà yìí lọ́wọ́ mi o. Àwọn oníṣe yìí lọ́wọ́ mi o. Ó máa lòdì lọ. Mo bá lòdì lọ. Mo bá dìbẹ́ débù. Síwájú wọ́n ti gbà kò kí ní gbà ẹ̀yẹ ní àwọn ọ̀dọ́ lẹ́wà. Ẹ̀kọ́ bàtà. Yéyéyéyé bébí bébí olódùmọ̀ mi wá o. Òdúdú tó kù yéyéyé. Ẹ̀gbọ́n ṣe yé ṣe yé ṣe o. Ẹ̀gbọ́n ṣe yé ṣe o. Yé o yé o yé o yé o yé o. Ẹ̀gbọ́n ṣe yé ṣe o. Ẹ̀gbọ́n ṣe yé ṣe lè ti bẹ́ẹ̀ dé fún mi. Bébí o, olódùmọ̀ mi wá o. Yé o yé o yé o. Yé o yé o yé o.
ògo ní forúkọ Jésù lókè ọ̀run. Ẹ ṣé gan. Gbogbo ẹni tó wá síbí báyìí mo dúpẹ́ lọ́wọ́ yín o, nítorí pé ènìyàn láṣẹ èèyàn, kò yí sì kéèyàn péyàn kó má rérò, ṣùgbọ́n àwọn èèyàn, àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn náà wá láti overseas, láti káàkiri àgbáyé, wọ́n wá bá wa àjọyọ̀ màmá wa. Mo dúpẹ́, inú mi dùn, ayọ̀ mi kún. Mr. Túndé jẹ́ èèyàn gidi, èèyàn dáadáa, èèyàn tó jẹ́ wípé tẹ́ bá bá ẹkún dọ́dọ̀ wọn ẹ máa rẹ́rìn jáde ni. Bí wọ́n ṣe nice náà ni ìyàwó wọn náà jẹ́ èèyàn gidi. Bó ṣe wà yẹn wọn ò dẹ̀ kí ń ṣèyàn tó jẹ́ wípé máa sọ̀rọ̀ fún wọn, máa táṣìírí yín. Tẹ́ bá ti bá ẹ̀pù dọ́dọ̀ wọn ó máa jẹ́ kó jẹ́ wípé láàrin ọ̀wọn àti ẹnìyẹn ni. Ẹ ní ever gbọ́ maize níta, èèyàn gidi ni wọ́n o. Lórúkọ Jésù mo gbàdúrà fún wọn wípé bó ṣe yẹ ìyá wọn lọ́jọ́ èní, tọ́wọn náà bá dàgbàdàgbà tó bá fọwọ́ pawú tó fẹ́ rìgì jòbì, lórúkọ Jésù á yẹ wọ́n jù báyìí lọ. Àwọn ọmọ wọn wá dirú wọn á digba, lórúkọ Jésù. Túndé Samson àtìyàwó ẹ̀ ní dẹni tí wọ́n fẹ́ gba fún lóúnjẹ, lórúkọ Jésù. Wọn ní dìde ìṣẹ́jú kan fún yín gbà tí ire ayọ̀ àwọn ọmọ yín bá dé o. You are the best, Túndé Samson and your wife. Love you. Nigeria,
Ìwọ ṣe mú báyẹ̀ ní mo bá lòdì. Ìyàwó ṣe ìwọ ṣe òye mo bá lòdì. Bóyá náà ẹ̀rọ wà lábẹ́ bí ayé ẹ̀rọ wà lábẹ́ bí ayé ẹlẹ́dùn tàbí sí ìdíyẹ ẹ̀rọ wà lábẹ́ bí ayé ẹ̀rọ wà lábẹ́ bí ayé dókítà alábẹ́rẹ́ dókítà alábẹ́rẹ́ dókítà alábẹ́rẹ́ ó yẹ àbẹ̀bí o ṣé o. Àbẹ̀bí o ṣé lọ. Ó dáwọ́ fún Shina Gida. Ó dáwọ́ fún bàbá Túndé. Ó dáwọ́ fún bàbá Túndé. Ó yẹ alábẹ̀bí o ṣé o. Alábẹ̀bí o, ìwà bẹ̀bí. Ìwà bẹ̀bí o, ìwà bẹ̀bí. Ìwà bẹ̀bí o.